a máa kú dédé àsìkò yìí a kú kó lè dá ọjọ́ ajé ń lò ní ajé yóò fi lé wa ṣe bùgbé àmì ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV lónìí ti ṣe ọjọ́ ajé Monday ọjọ́ karùn-ún nínú oṣù kẹjọ ọdún 2024 fún mi Adénúgà ní oníròyìn kẹ́ ẹ tó gbọ́ kẹtẹpẹ tí ń bẹ nínú ìròyìn tòní ẹ jẹ́ ká sí omi díẹ̀ mú náà à ń padà bọ̀. ìròyìn Feli-feli TV ajá balẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà ìròyìn Fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. lórí ìwọ́de ìfẹ̀hónúhàn lórí ebi èyí tó ń pa ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ọ̀wọ́n gógó oúnjẹ èyí tó bá orílẹ̀-èdè Nàìjíríà ń fínra lọ́wọ́ àsìkò tá a wà yìí àwọn tí wọ́n jẹ́ àwọn tí ó jẹ́ agbátẹrù alátìlẹyìn fún àwọn tí wọ́n ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn bákan náà lára àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n ògbóǹtarìgì nínú òṣèlú àti ọ̀kan nínú àwọn ọmọ oyè tó díje dupò ààrẹ nínú ètò òṣèlú ètò ìdìbò èyí tó wáyé lọ́dún 2023 láti inú ẹgbẹ́ òṣèlú PDP Àtíkù Abubakar bákan náà iná ńlá ti rè ẹni tó jẹ́ ògbónágbòǹgbò nkọ̀wé òǹkọ̀tàn ni tó ti gba ọ̀pọ̀lọpọ̀ ìwé ẹ̀rí tó ṣọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká àti àwọn ènìyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó fi mọ́ agbẹjọ́rò àgbà tí a jà fún ẹ̀tọ́ ọmọnìyàn Fẹ́mi Fálànà SAN àti àwọn ènìyàn yòókù ni wọ́n ti bẹnu àtẹ́ lu ọ̀rọ̀ eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ lórí ìwọ́de ìfẹ̀hónúhàn èyí tó ń lọ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ eléyìí tó kù díẹ̀ káàtó àti eléyìí tí ò bá ìgbà mu sí ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ bá gbàgbé òpin ọ̀sẹ̀ tó kọjá yìí ńlàrẹ Bọ́lá Ahmed Tinubu ní bàbá àwọn bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ lójúnà láti lè mọ ohun tó tọ́ àti ohun tó yẹ lórí ìwọ́de ìfẹ̀hónúhàn èyí tó ń lọ lọ́wọ́ báyìí ṣùgbọ́n nínú gbogbo ọ̀rọ̀ tí wọ́n ní ààrẹ ilẹ̀ yìí sọ wọ́n ní kò sí nǹkan kan eléyìí tó jẹ́ lájorí àǹfààní sí ohun tó ń ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí bẹ́ẹ̀ bá sì gbàgbé àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá bọ̀ wọ́n ní aṣọ ìgbàlà dá fún ìgbà wọ́n ní ọ̀rọ̀ tí Tinubu sọ yìí kò ń ṣe ohun tó ń ṣẹlẹ̀ àti kì í ṣe ohun tí àwọn ọmọ Nàìjíríà fẹ́ gbọ́ òun ni Tinubu ń ló bá àwọn ọmọ Nàìjíríà sọ bí kò ṣe wípé ìfẹ́ tara rẹ̀ nìkan ní lohun tó wà nínú gbogbo ọ̀rọ̀ ọ̀hún láti òkè délẹ̀ nínú àwọn ènìyàn náà ọ̀gbẹ́ni kan Délé Adéyanjú òun náà ṣe àpèjúwe ọ̀rọ̀ Tinubu sí àwọn ọmọ Nàìjíríà bí àjálù aburú eléyìí tó jálu orílẹ̀-èdè ni ó ní bá a bá gbé ọ̀rọ̀ ọ̀hún yẹ̀wò ó ní kò sí nǹkan kan tó jẹ́ nǹkan tó ń fa kò mọ́ òkun àbí tó ní àǹfààní kankan tó lè ṣe fún àwọn ọmọlẹ̀ yìí nínú ọ̀rọ̀ náà ó ló fúyẹ́ bí ẹ̀gbọ̀n ó ní ọ̀rọ̀ ọ̀hún tó fúyẹ́ bí ẹ̀gbọ̀n náà ó tún wá jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ àkọgbà ìṣòro sí ohun tó ń lọ lọ́wọ́ báyìí lákòótán wọ́n rọ̀ Tinubu láti sọ ọ̀rọ̀ èyí tí ó mú ọ̀nà àbáyọ sí ìṣòro àìríjẹ àìrímu àti tí ó pẹ̀tù sí ọkàn àwọn ọmọ Nàìjíríà lórí ìwọ́de yìí kó bá àwọn ọmọ Nàìjíríà sọ ni. ẹ̀wẹ̀ ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ ológun nílẹ̀ yìí tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí Ibrahim Badamasi Babangida IBB òun ló ti sọ wípé lórí ìròyìn kan èyí tí wọ́n ní ó lu ayélujára kan wípé ajagunfẹ̀yìntì olórí orílẹ̀-èdè yìí láyé ológun tẹ́lẹ̀ rí ọ̀hún Ibrahim Babangida wípé fọwọ́ sí kí àwọn ológun ó gba ìjọba lórílẹ̀-èdè Nàìjíríà wípé ọ̀nà àbáyọ kan ṣoṣo sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí nù báyìí ni ọ̀rọ̀ ti jáde wọ́n ní ọ̀rọ̀ náà àhesọ ọ̀rọ̀ lásán ni wípé àwọn èèyàn ibi kan ló ń bẹ nídìí ìwà búburú ọ̀hún tí wọ́n lo ìkànnì ayélujára X tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ rí tí ṣe ti Ibrahim Badamasi Babangida tí wọ́n lò ó láti fi kọ ọ̀rọ̀ ọ̀hún léde ẹni tó jẹ́ olùdámọ̀ràn àti olùrànlọ́wọ́ pàtàkì lẹ́kàárọ̀ ìròyìn sí Ibrahim Babangida òun náà mà ti gbé ọ̀rọ̀ ọ̀hún jáde eyín ọ̀gbẹ́ni Mahmood Abdullahi
èyí tó sọ̀rọ̀ náà nílùú Minna tí ṣolúlu ìpínlẹ̀ Niger ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí ló gbé jáde ní Minna wípé lórí ìròyìn ọ̀hún ó ní àhesọ ọ̀rọ̀, ìròyìn ẹlẹ́jẹ̀ àti ìròyìn eléyìí tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú Ibrahim Babangida ni. Ó ní Ibrahim Babangida ó lẹ́ni tó fi ọwọ́ àti ẹsẹ̀, ọkàn àti ara sí ìjọba lágbádá tó jẹ́ ti àwarawa ni. Bẹ́ẹ̀ sì ni ló rọ àwọn ọmọ Nàìjíríà láti ṣe àtìlẹ́yìn tó lọ́rìn pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba alágbádá ni wọ́n wá ní gbogbo ọ̀rọ̀ ọ̀hún tí wọ́n fi léde lórí ìkànnì ayélujára IBB wípé ìjọba ológun ni. Babangida ní òun rọ àwọn ọmọlẹ̀ yìí kí wọ́n kọtí ọ̀gbọ́n sí ìròyìn náà. Ó ní òun ò sí nídìí ìwà ìbàjẹ́. Ó ní láti rorí òun tó fi dí àtẹ́lẹsẹ̀ lòun fi ń ṣe àtìlẹ́yìn fún ìjọba lágbádá lórílẹ̀‐èdè wa Nàìjíríà síwájú àti síwájú sí i. Yàtọ̀ sí ọ̀rọ̀ tí wọ́n kọ, ó ní káwọn ọmọ Nàìjíríà kí wọ́n má ṣe gbọ́ ọ̀rọ̀ ọ̀hún wípé ìròyìn ẹlẹ́jẹ̀ àti pé àwọn oníṣẹ́ ibi kan ni wọ́n lo orúkọ òun láti fi gbé ọ̀rọ̀ náà bóde. Súnkẹrẹ fàkẹrẹ mà ló tuntun kóra jọ ní àwọn ibùdó ìtajà epo bẹtiróòlù àti dísù gbogbo láwọn ìpínlẹ̀ kan ní orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́nu ọ̀sẹ̀ èyí tí a lò kọjá yìí tó fi wọ òpin ọ̀sẹ̀ èyí tí a ṣẹ̀ kúrò nínú rẹ̀ yìí látàrí epo èyí tí ò sí ànító àti àníṣẹ́kù rẹ̀ láwọn ibùdó ìta epo bẹtiróòlù àti dísù gbogbo ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹ̀ka iléeṣẹ́ NNPCL sọ di mímọ̀ wípé èyí kò ṣẹ̀yìn bí àwọn ọkọ̀ àjàgbé tí ń gbé epo bẹtiróòlù bí wọ́n ṣe kọ̀ jálẹ̀ láti gbé epo kúrò ní ibùdó tí wọ́n ti ń gbé epo jáde lọ sáwọn ilé ìta epo gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà lórí ìbẹ̀rùbojo wípé ó ṣeé ṣe kí àwọn tí wọ́n ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn kí wọ́n má lè kọlu ọkọ̀ àjàgbé ọ̀hún, èyí tó sì lè mú ìdófò owó iyebíye bá àwọn ènìyàn àti iléeṣẹ́ tó ní epo náà. Wọ́n ní ìdí rèé tó jẹ́ wípé lọ́wọ́ báyìí ni wọ́n ṣe sọ fún àwọn awakọ̀ àjàgbé tí ń gbé epo náà kí wọ́n ṣe àfàró tí wọ́n ní kí wọ́n sì ṣe sùúrù náà kí wọ́n lè mọ ibi tí ìwọ́de ọ̀hún yóò yọrí sí Bákan náà àwọn tí wọ́n jẹ́ alágbàtà epo bẹtiróòlù tí wọ́n jẹ́ ti aládàáni àwọn Independent Petroleum Marketers, àwọn náà kò ṣàì sọ̀rọ̀ láti ẹnu ẹni tó jẹ́ alukoro àjọ IPMAN ọ̀hún ọ̀gbẹ́ni Chinedu Ukadike èyí tó gbé ọ̀rọ̀ náà bóde. Ó ní àwọn ìpínlẹ̀ kankan ni wọ́n ti ń fojú winá ìṣòro súnkẹrẹ fàkẹrẹ láwọn ilé ìta epo gbogbo látàrí epo tí ò sí láwọn ibùdó ìta epo náà. Ó ní èyí fà á lórí bí wọ́n ṣe sọ fún àwọn tí wọ́n ń gbé epo àti bí àwọn ènìyàn tó ń ta epo náà bí wọ́n ṣe sọ fún àwọn awakọ̀ kí wọ́n sì ní sùúrù náà. Ó ní kí wọ́n ní sùúrù fún àwọn èèyàn tí wọ́n ṣe ìwọ́de nítorí wípé ìdófò ni àti ìpàdánù owó iyebíye ni ó jẹ́ bí àwọn olùwọ́de bí wọ́n bá kọlu ọkọ̀ tí ń gbé epo náà pẹ̀lú wàhálà tí ó dá sílẹ̀. Ìdí rèé tí wọ́n ṣe ní àfàró kí wọ́n ṣe sùúrù títí di ìgbà tí wọn yóò mọ ibi tí ìwọ́de ìfẹ̀hónú ọ̀hún tí yóò kọrí sí àti ọ̀nà tí ó gbà tí àlàáfíà bá ti jọba lórílẹ̀‐èdè Nàìjíríà. Lẹ́yìn ìwọ́de ọ̀hún wọ́n ní wọn yóò máa gbépo nítorí tìkẹ́tìkẹ́ lọ sí àwọn ibùdó ìta epo gbogbo tí àwọn ọmọ Nàìjíríà yóò sì rí epo rà lọ́pọ̀ yanturu. Ẹ̀yin ará, ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà oògùn aṣaralóore S2 Aba Mixture. Tí a bá lọ tí a bá padà dé, ìròyìn fẹlifẹli yóò máa tẹ̀ sí ọwọ́ iwájú. Ẹ máa kú ìkàlẹ̀ o. látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń solówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. Tẹ́rẹ̀ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déré tọkọ wá ń ṣe súkẹ́súkẹ́ lórí aya Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 Aba Bitters fátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 Aba Bitters 100% Aba tí ò lọ́tí kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 Aba Bitters ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Aba Remedy International Limited ló ṣe.
002 Park Street First Advance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex New Garage Ìbàdàn. Ẹ ti lè ríra ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ìkúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa, ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́kọ̀ọ́ sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀, tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 Aba Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Aba Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Ẹ káàbọ̀ padà. Mo lérò yìí pé ẹ ti gbọ́ ìpolówó ọjà oògùn tí wọ́n fi ewé àti egbò ilẹ̀ wa ṣe, S2 Aba Mixture. Ẹ̀yin náà lọ mú kan lónìí, ó dáa fómi àtọkùnrin láwọn ilé ìtajà tẹ́ ẹ gbọ́ ìpolówó wọn. Ìròyìn fẹlifẹli ṣì ń tẹ̀ sọ́wọ́ iwájú. Àjọ eléyìí tó ń paná àti rí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Kwara mà ní wọ́n ti fi léde wípé wọ́n rí òkú arákùnrin kan nínú kànga ní àdúgbò kan ní ìlú Ìlọrin tí ṣolúlu ìpínlẹ̀ Kwara lọ́jọ́ àìkú tí ṣe ọjọ́ 4 nínú oṣù kẹjọ ọdún tí a wà yìí. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọ̀gá àgbà lẹ́ka ìbárà ìlú sọ̀rọ̀ nílé iṣẹ́ panápaná ní ìpínlẹ̀ Kwara, èyí tó fi ọ̀rọ̀ ń léde, ọ̀gbẹ́ni Hasan Adékúnlé sọ di mímọ̀ wípé pẹ̀lú ìpè lemọ́lemọ́ tí àwọn ará àdúgbò ọ̀hún bẹ̀rẹ̀ sí ní pé ẹ̀ka ilé iṣẹ́ panápaná lórí ìṣẹ̀lẹ̀ wípé wọ́n bá òkú arákùnrin kan èyí tó léfò sínú kànga láti máa bọ̀ kí wọ́n wá wo ohun tó ń ṣẹlẹ̀. Wọ́n ní títa mọ́ra tí àwọn òṣìṣẹ́ ọ̀hún ta mọ́ra nígbà tí wọ́n yóò fi débẹ̀ ni wọ́n rí òkú arákùnrin ọ̀hún nínú kànga èyí tó léfò, tí àwọn òṣìṣẹ́ panápaná tí wọ́n sì rí dájú wípé wọ́n gbé òkú arákùnrin ọ̀hún jáde léléyìí tó jẹ́ wípé fi hàn wípé arákùnrin náà ó ṣeé ṣe kó jẹ́ wípé ó bẹ́ sínú kànga ni, tàbí kó jẹ́ wípé àwọn oníṣẹ́ ibi kan ń lò tì í sínú kànga tí ẹnikẹ́ni kò lè sọ irúfẹ́ ọ̀nà tí òkú arákùnrin ọ̀hún tó gbà dénú kànga ọ̀hún, ṣùgbọ́n wọ́n ní wọ́n ti gbé jáde báyìí láti sin ní ìlànà èyí tó bá òfin ẹ̀sìn èyí tí arákùnrin náà tó sìn mú, gẹ́gẹ́ bí Adékúnlé tó jẹ́ alukoro iléeṣẹ́ panápaná ní ìpínlẹ̀ Kwara bó ti fi ọ̀rọ̀ ọ̀hún léde. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn òǹkọrin tàkasùfé obìnrin tí ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, Simi tí ṣe ìyàwó Adékúnlé Gold, òun ló ní òun ò ní kọrí síbi tí àwọn ènìyàn kọ ẹsẹ̀ sí. Ó ní òun bẹ̀ ò pẹ̀lú àwọn ogunlọ́gọ̀ ọmọ Nàìjíríà tó ń pè fún ìjọba wípé kí wọ́n ṣe àdínkù ọ̀wọ́n gógó oúnjẹ, ọ̀nà àbáyọ tí wọ́n yóò gbà tí ohun gbogbo yóò fi tura ní orílẹ̀-èdè wa Nàìjíríà, wípé òun náà darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn ènìyàn yìí tó ń ti ohun kan náà láti fi bá ìjọba sọ̀rọ̀. Simi èyí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde lópin ọ̀sẹ̀ tó kọjá ló ṣe é lálàyé wípé lótìtọ́ lódodo ni àwọn èèyàn yóò máa rí àwọn gẹ́gẹ́ bí ìlúmọ̀ọ́ká tó ní owó lọ́wọ́, tó ní tó àti àníṣẹ́kù. Ó ní lóòótọ́ ni, ṣùgbọ́n ó ní àwọn náà wọ́n ń fojú winá ìṣòro kan náà tí àwọn mẹ̀kúnnù tí wọ́n ń dojúkọ nítorí wípé ọjà tí olówó ná òun náà ni mẹ̀kúnnù náà, ata tí wọ́n mẹ̀kúnnù ń rà iná làwọn náà ń rà, iye tí àwọn mẹ̀kúnnù ń ra jálá epo bẹtiróòlù kan ń làwọn náà ń rà kò sí ìyàtọ̀ kankan. Ó ní ní báyìí òun náà darapọ̀ mọ́ àwọn tí wọ́n ní kí wọ́n fi òpin sí ìjọba búburú, end bad government, eléyìí tí wọ́n pè fún ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni Simi ló sọ di mímọ̀ wípé òun rọ ìjọba àpapọ̀ àti àwọn tí ọ̀rọ̀ kàn láti tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí wọ́n gbóhùn àwọn mẹ̀kúnnù, pàápàá jù àwọn tí ara ní tí àti jẹ oúnjẹ mẹ́ta tó nira fún ní orílẹ̀-èdè Nàìjíríà. Lákòótán nínú ọ̀rọ̀ Simi, ó ní fífi òpin sí ìjọba búburú yìí, end bad governance, ó ní ohun tó kan gbogbo mùtúmùwà ni, torí wípé àwọn olówó gan wọ́n máa
nítorí ọ̀nà tí owó ń gbà jáde kúrò nínú àpò wọn ó ti ju ọ̀nà tó ń gbà lọ tẹ́lẹ̀. Lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀, ó lóun darapọ̀ mọ́ ogunlọ́gọ̀ àwọn ọmọlẹ̀ yìí láti sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n wá ọ̀nà àbáyọ sí gbogbo àjálù èyí tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́, tó fi mọ́ ẹ̀ka ètò ààbò, ọ̀rọ̀ oúnjẹ àti epo bẹtiróòlù èyí tó jẹ́ kí nǹkan ó nira ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí Simi bó ti gbé ọ̀rọ̀ ọ̀hún léde. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún tòní. Títí ojúmọ́ ọ̀la tẹ́tí mọ́ aláǹfààní. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ọjọ́ ayọ̀ lòní yóò jẹ́ fún wa àti ọ̀sẹ̀ yìí o. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.